Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. A kú ojúmọ́ ọmọ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ tún ti láǹfààní àti máa ṣalábàápàdé wa. Àkójọpọ̀ ìròyìn náà ni ó tún dé sí ojú ìwòran yìí láti iléeṣẹ́ Kásùn Kàjí tẹlifíṣàn. Níbi tá a ti máa ń yọ àwọn kókó inú ìwé ìròyìn lórí bó ṣe lọ jákèjádò àgbáláyé tá a máa ń mú gbogbo ẹ̀ tá a máa mú wá sí etí ìgbọ́ yín lábala àwọn òṣèré tíátà, olórin, àwọn gbajúmọ̀ nílùú, àwọn olóṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a máa ń kó ìròyìn wá sí etí ìgbọ́ yín. Ẹ bá mú wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan tí jọ máa ká lọ lọ́jọ́ títòní. Kí ni ohun tí a tún kó wá lọ́jọ́ títòní? Ẹjọ́ nǹkan mọ̀ látòrí ọkùnrin adẹ́rìn-pòṣónú torúkọ rẹ̀ jẹ́ Kàmọ́ tí gbogbo èèyàn mọ̀ jákèjádò àgbáláyé náà ló pọ̀tà sọ̀rọ̀ lásìkò fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ BBC News Yorùbá. Níbẹ̀ ló ti tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú gbajúmọ̀ òṣèré onítíátà Fúnkẹ́ Akíndélé tó sì jágó di mímọ̀ wípé ẹ wo kó sóhun tó ṣèmi àti mọ́ mi ò kódà àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa báyìí ó dán mọ́rán tó sì jẹ́ wípé kódà bá a ṣe jọ wà ní ìsìn gan ó tún ti ju bí a ṣe jọ wà ti tẹ́lẹ̀ pé gbogbo hùrùnhùrùn tó ń lọ wípé bóyá àárín wa ò gúnrégé mọ́ àjọṣepọ̀ àárín wa ò dára kò dán mọ́rán mọ́ ó dàbí pé wọ́n ti túká ó dàbí pé tírélà ti gbà ní wọn kọjá. Ó ní irọ́ pátápátá tó jìnnà sí òtítọ́ ni lásìkò fọ̀rọ̀wérọ̀ ọ̀hún ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ lórí bí Fúnkẹ́ Akíndélé nǹkan lórí bí ó ti gbárùkù tí pàápàá jùlọ lásìkò tó jẹ́ pé òun nílò ìrànwọ́. Ó jẹ́ kó di mímọ̀ òní òun jẹ́ ẹnìkan tó jẹ́ wípé òun lágídí ọkàn tó sì jẹ́ wípé òun ní ìgbàgbọ́ nínú ara òun gbóǹkan tóun bá ṣe ń kọ̀ yóò yọrí sí rere. Ó ní ọmọ àtàpátá dìde lòun ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá wípé ó gbòògùn fún ọ̀lẹ òun. Ọjọ́ kò tí mímọ̀ wípé arábìnrin Fúnkẹ́ Akíndélé nǹkan ló pẹ̀lú ọ̀kan lára àwọn tó jẹ́ wípé ó gbóhùn lórí sókè tó sì jẹ́ wípé ẹni dáadáa sóhun ni. Ó ní àsìkò táwọn jọ ṣe eré orí ìtàgé kan pọ̀ kan àsìkò ọ̀hún kan lòun bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní mọ́ mi ò pé nítorí pé kéde ìyá dáadáa náà ni Fúnkẹ́ Akíndélé nǹkan ò jẹ́ sí òun. Ó wá ṣàlàyé ó ní ẹ wo kò sóhun tó jọ wípé ìjà àbí nǹkan kan bẹ láàrin wa. Ó ní rárá o, ìyá mi ń pòṣẹ́ pọ̀ ni o, eré àgbéléwò sinimá eléyìí tí ó gbé jáde ní oṣù kejìlá náà ni ìyá ń pò lọ́wọ́ ló fi dàbí ẹni wípé kó dáa bóyá iṣẹ́ àwọn nǹkan o kò dìbò fún wọn láàyè tó láti máa sọ pé bóyá àwọn jọ wà àwọn jọ ṣeré pọ̀ àbí nǹkan kan. Ó ní òun náà gẹ́gẹ́ bí alára tòun náà kan pé òun náà náwọn èrè ohun tóun náà ṣe lápá ọ̀dọ̀ òun pé torí pé kéré ṣe bá àdúrà ìyá náà ni pé kọ́mọ rẹ̀ náà ń kọ́ kó mọ gbòòrò sí i kó sì mọ di nígbà pé ìdí rèé ò tó fi dàbí ẹni wípé àwọn méjèèjì ń kọ àwọn òsínpọ̀ lọ́wọ́lọ́wọ́ pé kì í ṣe ti ìjà o kì í sì ṣe ti kú àbí tààrùn pé àlàáfíà báyìí ń làwọn méjèèjì wà. Àwọn èèyàn wá sọ̀rọ̀ lábẹ́ ojú òpó òun. Kí ni wọ́n sọ? Ẹni tórúkọ rẹ̀ jẹ́ olórí 102 sọ wípé àárín yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. Èmi bẹ́ẹ̀ Tóyìn Sàlàkọ́ sọ wípé thank God the two of you are still together. I am so happy to hear that. Ẹlòmíì tórúkọ rẹ̀ jẹ́ Musa sọ wípé come and see single mother products. So in fact we are many and we will continue to prosper by God's grace. Keep growing, brother.
ẹ wò ó ajá kó ń bẹ́ẹ̀ kí n bọ́ sí ojú òpó ìròyìn mìíràn kí lohun tí mo tún bá níbí o lójú òpó gistreet.com náà ni o látàrí ẹ̀yin náà ó ti mọ gbọ́ hùrùhùrùn lọ́tún hùrùhùrùn lósì látàrí bí Pella nǹkan ti kí òrùka bọ aya rẹ̀ Jáfíìsì lọ́wọ́ tó sì jẹ́ pé ìgbéyàwó ti kóòtù báyìí ni wọ́n jọ ṣe ló mú káwọn èèyàn wọn pariwo lọ́tún lósì pé Pella bí kí a lọ jẹ sọ̀rọ̀ kìíní ìdákọ̀ tó kọrùn bọ́ ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ta sọ pé ìbá dára kọ́ rò ó dá o kọ́ sì rórè ṣe kún wọ̀ pé lẹ́yìn ìkọ́tù mú náà ni Pella ń pẹ́ dákun dúró lẹ́yìn èèyàn ọdún márùn-ún àásẹ̀wọ̀n ọdún márùn-ún bí ẹnikẹ́ni bá lè rú òfin ìgbéyàwó pé òótọ́ ni àbí àwàdà náà ló mú káwọn èèyàn mọ̀ pé kí a lòun wò kó tó di wípé ọgbẹ́ aya rẹ̀ lọ ilé ẹjọ́ kóòtù pé ń déwájú ń dẹjọ́ ó ń dẹ́yìn ó dá sọ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn lọ́tún lósì ń ṣàǹgbà wájú ọ̀hún báwọn kan ti pé àwọn ò ní gba Pella lámọ̀ràn eléyìí tó ṣe èyí ò wípé kò yẹ kó gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ làwọn míì ń pè kò sí nǹkan kan kò sí ewu lóko ló ń gẹ̀ wọ́n rọ̀ wípé kò sí wàhálà lọ́jọ́ iwájú níwọ̀n ìgbà tí ìfẹ́ bá ti ń farahàn ní àárín àwọn méjèèjì ẹnìkan rèé sórúkọ rẹ̀ jẹ́ Pat Ifreke kí lohun tó sọ ní tirẹ̀ ó ní Pella is just catching cruise. èmi bẹ́ẹ̀ sórúkọ rẹ̀ jẹ́ Osinachi David sọ wípé he will learn new things. He thinks marriage is live streaming. èmi bẹ́ẹ̀ sórúkọ rẹ̀ jẹ́ Home of Animals sọ wípé as he ignored the signs now wonders remain for him to see. Kọ́lọ́n dákun gbà wá ní o kọ́lọ́n dákun ṣàánú wa wò ó ẹ̀yin tèmi ẹjẹ ń kó bẹ́ẹ̀ kí n mú ròyìn mìíràn lójòkó Akambarich ni mo ti padà ṣalábàápàdé eléyìí lòun tí mo bá ń bẹ̀ Àròlé ló sọ̀rọ̀ kí lóhun tó sọ náà fẹnu sọ̀rọ̀ bàbá wa Wàsíù Àyìndé ó jẹ́ kó di mímọ̀ wípé wò ó bá lọ lóko ọdún pé abọ́ náà ń kọ́ a máa bọ̀ nítorí pé kéde kí gbajúmọ̀ òṣèré olórin ìyẹn King Wàsíù Àyìndé kọ pé kóun náà fi ọ̀rọ̀ síra rẹ̀ wò pé bóun ni ó ti mọ̀ pé òun ń fi àwọn obìnrin níṣekúṣe ẹ̀ẹ́dọ̀ ṣeré ẹ̀ẹ́dọ̀ ṣe nǹkan kan ẹ̀ẹ́dà nǹkan kan pọ̀ ẹ̀wà bímọ fúnra yóò wá pé ní àlásánlásán tóun tó fi tó yànda fún wọn náà ni àwọn ọmọ ọ̀hún pé ohun tí ò tọ́ tí ò sì bójúmu pé àṣesílẹ̀ báyìí mú àní àbọ̀ wá bá nítorí pé kìnìún náà sàbí ọmọbìnrin tó bá sì ṣe fẹ́yàn lónìí náà ni àwọn ọmọ tìrẹ náà ń kọ yóò gbà lọ́la ó ní àwọn obìnrin èṣe àwọn obìnrin èṣe ohun tí èèyàn kàn mọ́ ṣe níṣekúṣe bẹ́ẹ̀ tó mọ lò nílòkulò tó sì mọ ìtàwọ́n nù pé tó bá ní nǹkan kan ṣe pẹ̀lú wọn pé kò nílò pọ̀ ń bá wọn ṣeré kankan àìwó wá ní pé kọ́ wá máa fi wọ́n ṣẹlẹ́yà kọ́ máa fi wọ́n ṣẹ̀sín nítorí pé wọ́n lóyún fún wọn bímọ fún wọn sì ń pè ọ́ wípé kò ṣe ẹ̀tọ́ kò sì ṣe ìtọ́jú àwọn ọmọ náà ni ohun tí ò tọ́ tí ò sì dára tó ní. eléyìí ló mú káwọn èèyàn mọ̀ pé ṣé báwọn obìnrin ọ̀hún náà wọ́n kún lajú wọn lẹ̀ kó tó di wípé wọ́n gbé arálẹ̀ fún un tó sì jẹ́ wípé owó ọwọ́ rẹ̀ nǹkan náà ni gbogbo wọn náà nǹkan òfin tẹ̀lé ipò wọn ṣàmọ̀ wípé ohun tí ó ṣe rèé o kó tó di wípé àwọn náà gbà fún un. èyí ló mú kí Ọ̀gbẹ́ni Àròlé ọ̀hún kan máa sọ wípé ìbá dára tí bàbá wa Wàsíù Àyìndé nǹkan bá lè yí padà pé kí wọ́n tẹ̀ tún wá wọ́n ṣe débi wípé ńṣe náà tún wá mú orin kọ lórí arábìnrin lè tó jáde láìpẹ́ torí kan jẹ́ Ogechi o sísì ń pé kán dákun o wá ṣẹ̀tọ́ wọn lórí ọmọ eléyìí tó ń bí fún obìnrin pé ọdún 7 gbáko báyìí ńlá wọn fi fẹ́ra kó tó di pé ọ̀rọ̀ náà padà yọrí sí òyò ó yọrí sóyún tán oníkódà àwọn rí Wàsíù Àyìndé o láti wá ṣẹ̀tọ́ rẹ̀ lórí ọmọ ọ̀tán sì ń ké pé kó dákun kó dábọ̀ kó fi yèdénú kó wá ṣe ojúṣe rẹ̀ lórí ọmọ náà.
èyí ló mú kí ọ̀gbẹ́ni Àrẹ̀lẹ̀ máa sọ̀rọ̀ máa pé ohun tí ò tọ́ tí ò sì bójúmu nìkan mọ̀ pé òun lu àwọn obìnrin ọ̀hún nílòkulò bó ti wọ́n ọ wá pé ẹ̀sọ́fẹ́níà lásánlásán náà ló fi ọmọ ṣe fún wọn pé tó máa ń fi sílẹ̀ fún wọn ń gbò bá ju wípé bóyá àárín yín ògùn régé mọ́ pé tọ́ ẹrù tí wọ́n yàn dá fún wọn lọ́fẹ̀ẹ́ ló kò pé kí wọ́n mọ̀ ọmọ lọ òun náà ni ọmọ ó ní ohun tí ò tọ́ tí ò sì bójúmu ni àwọn èèyàn sọ̀rọ̀ kí lóhun tí wọ́n sọ. ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Ayọ̀lá Lateef ó ní well said but all these women should be blamed too not all that glitters are gold. ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Ayọ̀délé Wàsíù sọ wípé they don't love him but they love his money. Women should be very careful. They should hustle to make their own money too. ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Samuel Arinola sọ wípé the question is, does K1 even care about his children? Ìbéèrè ńlá ni. Tó ẹ̀yin tèmi ẹ wò òní jù báyìí lọ lórí ìròyìn tí mo tún mú wá ní ọjọ́ títòní lágbo àwọn gbajúmọ̀ mélòó ìtọ́kù tó dìgbà mìíràn nígbà tí èmi àti yín yóò sì jọ máa pàdé àlàáfíà báyìí náà ni èmi àti yín yóò sì jọ máa fojú rírà. Orúkọ tèmi ò yí padà ọmọ yín Ọmọlọ́lá Àyìndá Babalọ́lá náà ni mo jẹ́. Ó dìgbà.